Ẹ kú dédé àsìkò nínú gbogbo tẹ́sí ń gbọ́ mi. Ẹ kú jọ́ méjì, ẹ kú jọ́ mẹ́ta. Ṣé mo ti ń ṣe àwọn ìwádìí tipẹ́ tí mo dẹ̀ ti máa ń sọ fún gbogbo wa wípé kò ń ṣe gbogbo wa pátápátá lọ́mọ Odùduwà. Kò ń ṣe gbogbo wa lọ́mọ Odùduwà. Àwọn kan wà ọmọ Ọbàtálá ni. Pé descendant Ọbàtálá àwa tá a wá látọ̀dọ̀ Ọbàtálá, àrọ́mọdọ́mọ Ọbàtálá, àwa kan wà bẹ́ẹ̀. Àwa kan wà tó jẹ́ pé ọmọ Odùduwà ni wá, ọ̀tọ̀ náà nìyẹn. Àwọn kan wà wọ́n sọ pé láyé Olúgbọ́n, láyé Àrẹ̀sà, láyé Ọ̀ràngún Àga. Ẹ mọ̀ nǹkan, ẹ jẹ́ tí ọkọ̀ play fídíò yìí fún yín náà. Kẹ́ ẹ wò, kí ẹ fẹ́ra balẹ̀ gbọ́, kẹ́ ẹ mọ nǹkan tí mò ń sọ. Ìgbà yẹn lè máa understand pé ṣé ó dá ká máa ṣe research ká dẹ̀ máa rí àrídájú nǹkan ká tó place ẹ̀. Like fídíò tí mo fẹ́ ṣe yín, bàbá yẹn sọ pé 82 ọgọ́rin, that is 20 lọ́nà mẹ́rin, that is 80. Ọgọ́rin ó lé méjì ọba ló ti jẹ kí wọ́n tó bí Odùduwà rárá. Gbogbo wa sì la mọ̀ pé ta ló dá ilẹ̀ Yorùbá gangan Ọbàtálá ni. Ẹ dúró bóyá ẹ fara balẹ̀ kẹ́ wo fídíò yìí. Nílẹ̀ Yorùbá, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ibi tó yẹ ká ti bẹ̀rẹ̀ torí pé ibi àkàsù láti múyè kan ẹ̀kọ́. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. Nílẹ̀ Yorùbá gbogbo wa la gbà wípé Ilé Ifẹ̀ láti ṣẹ̀ wá. Ìjẹ̀bú ni o, Èkìtì ni o, Oǹdó ni o, Rẹ́mọ ni o, Ìgbómìnà ni o, Ọ̀yọ́ ni o, gbogbo wa pátá Ilé Ifẹ̀ láti ṣẹ̀ wá. Báwo la ṣe jẹ́ nílé Ifẹ̀? Ilé Ifẹ̀ dà gẹ́gẹ́ bí ọjà tí irú wa, ògìrì wa, tí gbogbo wa pàdé. Odùduwà kọ́ ló ní Ilé Ifẹ̀, Odùduwà sì kọ́ ló tẹ Ilé Ifẹ̀ dó. Wọ́n ti ń jọba nílé Ifẹ̀ kí wọ́n ó tó bí Odùduwà, torí pé nínú tí ìtàn dàrú fún wa nílẹ̀ Yorùbá ni wípé Odùduwà àti Mẹ́kà ló ti wá, kò sí nǹkan kan tó jọ rárá, irọ́ tó jìnnà sóòótọ́ ni. Wọ́n ti jẹ ọba dórí 82 ọgọ́rin àti méjì kí Odùduwà ó tó jọba nílé Ifẹ̀. Àwọn ìdílé tó ń jọba k'Odùduwà ó tó jọba sì wà níbẹ̀ títí dàkókò yìí. Lára àwọn ìdílé tó ń jọba ní ìdílé Ọbàtálá, Ọ̀rànfẹ̀, Ọ̀sángangan ọba Mákìn, Kùtùkùtù ọba Ìgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tó Odùduwà náà tó kúrò ńbẹ̀, Ògún náà tún jọba ńbẹ̀. Ló fi jẹ́ ká mọ̀ wípé àwọn ìdílé tó ń jọba nífẹ̀ wọ́n pọ̀ dáadáa. Nínú àwọn ìdílé tó ń jọba, gbogbo àwọn ìdílé tí wọ́n bá ti ń kì ní ọmọ onírè, tí wọ́n ti ń pè ní ìrè mògúnrè, ọmọ abulẹ̀ sówó, ọmọ awúkọ́ gbinrin bí erin fọ́gùn fẹ̀gìrì bí òjò kù nírè, àwọn náà ọmọ ọba ni wọ́n nílé Ifẹ̀. Gbogbo àwọn Ọ̀rànfẹ̀, ọmọ Ọ̀rànfẹ̀ onílé iná, ọmọ ọba làwọn náà nílé Ifẹ̀. Tí ẹ wá rí àpèrè tí Ọọ̀ni jókòó sí nílé Ifẹ̀, àpèrè orí àga tí Ọọ̀ni ọ̀fìfẹ̀ tó ń jókòó sí nílé Ifẹ̀, àpèrè orírun ilẹ̀ Yorùbá ni. Àpèrè orírun ilẹ̀ Yorùbá ni. Kì í ṣe àpèrè ìran Odùduwà nìkan. Odùduwà ó jọba nífẹ̀, Ògún jọba nífẹ̀, bẹ́ẹ̀ Ògún àt'Odùduwà àwọn yìí ṣe bí. Ọbàtálá jọba nífẹ̀, Ọbàtálá àt'Odùduwà àwọn kì í ṣe bí. Àwọn ìran Àgbọnmìrègún, àwọn nìran Odùduwà. Ṣé ń gbọ́rọ̀ mi? Àwọn ọmọ Odùduwà wá pọ̀ rẹpẹtẹ. Àkọ́bí Odùduwà òun ni Ọ̀ràngún Ilé-Ìlá. Odùduwà bí àwọn ọmọ obìnrin tó pọ̀ o, àmọ́ àkọ́bí rẹ̀ lọ́kùnrin gẹ́gẹ́ bí ìtàn ṣe fi yé wa. Torí pé ìtàn míì náà tó ti wá tá a mú jáde nínú ẹsẹ̀ fa Odù Alára, Ogbè Alára, ẹnu mi àgò, tá a mú jáde nínú Ogbè Alára, ṣùgbọ́n ká má lọ síbẹ̀, ká lọ sínú ìwé ìtàn tiwa. Àkọ́bí Odùduwà òun ni Ọ̀ràngún, léyìí tó fi hàn wípé gbogbo ọmọ Odùduwà lónìí Ọ̀ràngún ló lórí gbogbo ọmọ Odùduwà. Gbogbo ọmọ Odùduwà Ọ̀ràngún ló lórí wọn. Nínú àwọn ìdílé tó jọba nífẹ̀, ara wọn l'Ọbàtálá. Gbogbo ìran Ọbàtálá lónìí, Onífọ́n Adé Òròlú tìlú Ifọ́n ló lórí gbogbo wọn. Àwọn náà sì jọmọ ọba nífẹ̀. Ó dàbí pé ó ń wọrí. Bákan náà
tá a bá ń sọ pé àwọn ọmọ Ọ̀rúnmìlà tá a bá ń sọ pé àwọn ọmọ Ọ̀rúnmìlà alára ajérò àwọn lólórí gbogbo àwọn ọmọ Ọ̀rúnmìlà bẹ́ẹ̀ náà la lórí àwọn ọmọ Ògún àní ti àwọn Ọ̀rànfẹ̀ alààyè tìlú Ẹ̀fọ̀n alààyè lólórí gbogbo àwọn ọmọ Ọ̀rànfẹ̀ onílé iná alààyè tìlú Ẹ̀fọ̀n alààyè lólórí gbogbo àwọn Ọ̀rànfẹ̀ onílé iná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi tá a wá ń lọ gangan lèyí Ọ̀rànmíyàn tó tẹ ẹyọ ó tó tẹ̀dó ẹyọ ó ló di Ọ̀yọ́ lónìí Ọ̀rànmíyàn ò jọba lọ́yọ̀ọ́ rárá tó bá jẹ́ pé àpèrè Ọ̀yọ́ ó tóbi ju ti àpèrè Ifẹ̀ lọ ni Ọ̀rànmíyàn ò ní kúrò ní Ọ̀yọ́ kó wá jọba nífẹ̀ Ọ̀rànmíyàn rí Ọ̀yọ́ gẹ́gẹ́ bí oko ó wá rí Ifẹ̀ gẹ́gẹ́ bí ilé ló fi Ọ̀yọ́ lẹ̀ tó wá jọba ní Ifẹ̀ Ọọ̀ni àwọn èèyàn wa máa ń sọ àwọn ọ̀rọ̀ kan tó máa ń run èmi nínú wọ́n á ní àwọn abọrẹ̀ ni wọ́n ń jọba ní Ifẹ̀ pé wọn kì í ṣe ọmọ ọba ẹ̀tú dànù látòní lọ kò sí nǹkan tó jọ ìran ọba táwọn ìran wọn náà ti jọba rí nífẹ̀ àwọn ni wọ́n sì ń jọba dòní gbogbo ọmọ Odùduwà ló kúrò lọ́yọ̀ọ́ àló kúrò nífẹ̀ ẹnu mi àgò olúkálùkù lọ tẹ̀dó káàkiri wọ́n wá lọ ń tẹ̀dó sáàyè wọn ní ò jẹ́ kó sọ́mọ Odùduwà tó ń jọba ní Ilé Ifẹ̀ ṣùgbọ́n àwọn tó kù bí Ọ̀rànfẹ̀ onílé iná àwọn ọmọ Ògún àwọn náà kù nífẹ̀ tí wọ́n ń jọba lónìí léyìí tó jẹ́ pé àwọn náà lẹ́tọ̀ọ́ sápèrè tó ń bẹ nílé Ifẹ̀. òun lè wò tán yẹn ṣé n tí bàbá yìí sọ ó yé yín láfikún ọ̀rọ̀ náà ṣé mọ̀ tí wọ́n bá ń wọ́n ti kó bá wa gan like àwọn òyìnbó yẹn wọ́n ti kó bá wa gan gidigidi gan ni gidigidi gan kí ni mo rí tán fi mo sọ pé wọ́n fi kó bá wa ṣe rí àwọn irọ́ kan wà tán ti pa tán kì í kọ́ wa ní school nígbà táwa ní school rárá wọ́n sọ fún wa pé Odùduwà ó bí Ọ̀kànbí ó bí ọmọ méje ta ló sọ bẹ́ẹ̀ gbogbo tó ń kọ́ wa ní school yẹn irọ́ ni o like ó dáa kéèyàn máa ṣe research kéèyàn máa ṣe ìwádìí ohun tó dáa ni ṣe rí mi bú àwọn ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ àwọn professors ilé ẹ̀kọ́ gíga àwọn lecturers ilé ẹ̀kọ́ gíga tó máa sọ pé téèyàn bá ti kàwé tán kéèyàn lọ ṣe research lórí nǹkan báyìí so ó máa jẹ́ kí náà ń pè ó máa jẹ́ kán lọ ṣe bóyá research lórí nǹkan báyìí so ó máa jẹ́ nǹkan tó máa present as their final assignment like ṣé mọ̀ gbogbo àwọn ilé ìta wa ń wá ọ̀pọ̀lọpọ̀ ń pa irọ́ sínú ìwé ni ọ̀nà fi wá ń kọ́ wa pé Odùduwà wá láti Mákà ta ló sọ bẹ́ẹ̀ Mákà bo àlédè Mákà lónìí ká sọ pé òkè ta ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam ta ló lé kúrò Mákà ká wá sọ fún wa pé Odùduwà ni Lámúrúdù sẹ́yìn gbọ́ orúkọ Yorùbá òun l'Odùduwà jẹ́ orúkọ Lámúrúdù ní Yorùbá jẹ́ wọ́n ti parọ́ fún wa jìnnà wọ́n ti pa irọ́ fún wa jìnnà gidigidi ni léyìí tó túmọ̀ sí pé kí ni o Odùduwà ọmọ Yorùbá ni kì í ṣe pé ó wá láti ilẹ̀ Lárúbáwá kankan pé ó wá láti Arab rárá o kò jọ rárá kò wá láti ilẹ̀ Lárúbáwá kankan wọ́n bí i sílẹ̀ Yorùbá ni kódà bàbá rẹ̀ tún ni bàbá tún ni Yorùbá ṣé mọ̀ èmi máa ń sọ nǹkan kan wọ́n ń pe gbogbo ọlọ́mọ Odùduwà kò rí bẹ́ẹ̀ ẹni tó sì yẹ ká bú òun ni Samuel Ajayi Crowther bàbá yẹn òun ló change òun ló mo fẹ́ sọ change ní Yorùbá ni o òun ló yí nǹkan padà torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sẹ́ni kankan tó ń pe ìran wa ní ìran Yorùbá wọ́n máa pè wá ní ìran lúàbí ọmọlúàbí tàbí kí wọ́n pè wá ní ìran lukumi tí wọ́n ń pè ní Yorùbá ní ìsìn lukumi ni wá tẹ́lẹ̀ a ò kì í ṣe Yorùbá ọmọlúàbí ni wá ó sì wà ń bẹ́ẹ̀ dọ́là náà ni gbogbo ọmọ Yorùbá lọmọlúàbí ọmọ tí ó lu ìwà bí ká má fọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa béèrè
ká lè rídìí. Ṣé mọ̀, èmi ti ń sọ, mo ti ṣe nínú fọ́nrán mi ìṣáájú, mo ti sọ pé àwọn kan wà tó jẹ́ pé a ò lè sọ fún wọn pé ọmọ Odùduwà ni wọ́n láyé kí wọ́n gbà. Ṣé ó sọ pé àrẹ̀mọ Ọbàtálá ọmọ Odùduwà ni? Àbọ̀ Ọbàtálá gangan. Ṣé ó sọ pé ọmọ Odùduwà ni? Ọ̀rúnmìlà ṣé sọ pé ọmọ Odùduwà ni? Odùduwà ò tí ì dé nígbà tí Ọ̀rúnmìlà fi wà. A lè sọ pé Ọbàtálá àti Ọ̀rúnmìlà àwọn náà jọ lùgbà papọ̀. Wọ́n ti dá nǹkan rú mọ́ wa lójú, wọ́n ti dàrú. Àwọn àfẹ́lẹ̀lẹ̀ a máa fi tó. Nǹkan bọ̀ wá dáa. Bẹ́ẹ̀ mo sọ fún yín, ẹ máa tẹ̀lé mi dákàlẹ̀ ẹjọ́. Ṣé rí tẹ́ ẹ bá follow wa tàbí tẹ́ ẹ bá subscribe sí YouTube channel wa, ẹ lè má rí wa mọ́. Bọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, tẹ́ ẹ bá fẹ́ kọ́ ẹ̀kọ́ nípa orísun wa, kí ẹ má jẹ́ ká gbàgbé orísun wa. Ẹ jọ̀ọ́ ẹ follow wa, kẹ́ ẹ lè subscribe sí YouTube channel wa. Kúnlé Bámijí TV ní YouTube channel. Kúnlé_Bámijí ní Instagram. Kúnlé blog ní Facebook. So thank you very much. I really appreciate this. So please, let us have it in mind. Gbogbo wa kọ́ lọmọ Odùduwà. Ẹ sì má jẹ́ pé àgbà táwọn kan sọ pé a fẹ́ gba òmìnira Yorùbá, Odùduwà nation. Rárá o. Tẹ́ bá fẹ́ sọ nation, a lè sọ pé Yorùbá nation. Ní tí ó mú kí gbogbo wa ṣe déédéé nìyẹn. Tá bá ti sọ pé Odùduwà nation, a ti gbé ògo fún àwọn kan ju àwọn kan lọ nìyẹn. Ọmọlúwàbí sì ni wá, ẹ jẹ́ a rántí. Ọmọlúwàbí ó gbé gbogbo wa. Ẹ ṣé.